gbé nǹkan ta ìgbékùgbé ni wọ́n ń gbé o àfa wa apátẹ́rà ọ̀rẹ́ mi púpọ̀ wọ́n ti fẹ́ mi gan ni nítorí wọ́n fi pé bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń bẹ́lẹ̀ bẹ̀rù tí lọ́tún ló sì tí wọ́n mú tó láàfíà lọ́sàn-án àti lóru àfa wa Akínwùmí àfa wa Akínwọ̀lú Adéwọ̀lú àwọn àgbàgbà wọn bẹ́ẹ̀ o wọ́n jẹ́ àfa wa bí bàbá wa Suleiman Adúniyawi bàbá àgbàmí ìjọba wa ètò wọn pọ̀ bẹ́ẹ̀ bàbá wa bẹ̀rẹ̀ kí n jẹ́jẹ́ ṣùgbọ́n tí mo ní kú wọ́n tó báyìí àwọn tí wọ́n tó wọ́n sì bá àwọn tí ó fi sáàtì l'usra fi sáàtì l'usra min ba'di ma kana yazigu qulubu fariqin táwọn kò sí tòsí ọjọ́ ẹkún ọjọ́ ìṣòro àwọn ọmọ wa yìí àbúrò wa yìí àwọn là ń rí ìmọ̀ àwọn wá kí wọn ìmọ̀ àwọn wọn kí ọ ẹkùsẹ́ kọ́lá fi àmùdí tí a bá ti gbé báyìí ní àsìkò pípẹ́ wọ́n làwọn gba àwọn àgbàgbà dàkátì àpàràbísà wa nítorí gbogbo bíkíbi àwọn yìí ni wọ́n pè pé bọ́ọ̀ bàbá wa àwọn ní bẹ́ẹ̀ lọ́sàn-án lóru àmọ́ ń ṣàdúrà fún àmọ́ wa ò ìjọba ìwà kí bàbá àtìjọ sọ ṣùgbọ́n nígbà ẹjọ́ yẹn bóyá bàbá ránṣẹ́ kì í dé àwa kan wọlé pé a ti fúri lẹ́bi tá a ti ṣe láì àwa la ṣe láì kọ́dà ọ̀rọ̀ ká bá sọ yẹn nínú mi tún kẹsẹ̀ ṣètánì kan kórí àwọn sẹ́ẹ̀rí tún kẹsẹ̀ ní àti àwọn òjíṣẹ́ ọlọ́run kò sáà nábì tí ó jíṣẹ́ tàbí Kùránì ló wí o wípé mọ́mí nàbí yìí yẹ́kọ́ ilá ìtàmánà ṣètánù fi kùmùlẹ̀ yá sí ìgbà láti bá ṣe àyà náà kí fàyà sàkùmọ́ yóò fi sọ ìta wàmá àṣìṣẹ́ná من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته ọ̀sẹ́ni tí ó gbé wọn kó lọ bá ti fẹ́ ṣe wá sí làwọn bàbá wa náà fi máa ṣàṣekìrì púpọ̀ ọmọ bá sì ní oríṣẹ́ ìdáni òní bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ dàrú wọn bẹ́ẹ̀ tún ṣe òun ní ìṣe yìí máa fa kí ọlọ́run kẹsàn wá tún ayé Al-Qur'ani sí sọ́mọ yòó kí wọ́n ayé àti ọlọ́run àtúntò sí kò sẹ́ni tí ò ní ilẹ̀ fún afá alápá àti ọ̀dà ní àkóso àwọn kábẹ́rù ọlọ́run nígbà tó tó dé ó ti jẹ́ lọ́wọ́ bàbá sàṣẹ́ ìṣòro mẹ́ta jẹ́ lọ́wọ́ bàbá wọ́n ní pé wọ́n sùn àwa dáná tọrọ àlàáfíà fún tí bá àlàáfíà náà ṣẹ̀ṣẹ̀ ń dé ní àti wáyé àkìlọ̀ sọ́nà táwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé bàbá náà àwà tó fi tí ọ̀dà dúpẹ́ ẹ̀dá kan ẹ̀dẹ̀mí ní sọ̀rọ̀ dàáwó dàgbà jíjà fún ẹ̀ àti sọ̀rọ̀ nínú àwọn fídíò kọ̀ọ̀kan ní jàdàjàdà sáàtì wa sítánì gbogbo kọ̀fẹ́ jẹ́ agbádùn mọ́ríkàsì ní o ráyè bí mọ́ ní gbogbo ayé àwọn ọlọ́run sí ẹni ọlọ́run sítánì máa ń dàda títí dé mọ́kà àti mọ̀tínà ṣé kọ̀sẹ̀ lójú àwọn anábì tó kọjá ní ọlọ́pàá anábì lè ní gẹ́rẹ́ tó lọ ọlọ́pàá Jésù náà lè ojú ẹ̀ nìkan wájú dà ó sì pa Mósè ní wọ́n lọ tán láì pẹ́ ọ̀fọ̀pọ̀ anábì náà ti sọ wípé ìjọ Mùsá افترقت اليهود في 71 فرقة وافترقت النصارى ب 72 فرقة وستفترق هذه الأمة إلى 73 فرقة لو صار تواجد فيك أولاوة ما صار بمولاوة جعل الحق على الباطل كانوا يرون الدعاء كيوكا مبادوني وعلى يجاتي وكجاتي ومنافقي وتعويه جوعا يولا سيدا báwọn bàbá wa bójú wọ́n ti dá ọgbó olójú tí wà látẹ̀yìn wọ́n sì dá ìníjú òkè púpọ̀ wọ́n fi lé ìwọ̀n gbogbo yìí àfá wa Abubakar abájá iṣẹ́ gidigidi ní ṣe àtàfá wa Akínwùmí àtàfá wa Adéwọ̀lú gbogbo àwọn afá ìlú ní kájáde lásọ kálẹ̀ kò yóò so àtẹni tí ń bọ̀ wa ọmọ nóòrùn àtolólùfẹ́ nóòrùn àtọkùnrin àtọkùnrin ẹjẹ́ àjọpọ̀ kan kí nǹkan ọ̀dà kọ́mọ́ bàjẹ́ náà kejì ó tún máa ń gbé bàbá wa Hídírù wọ́n wọlé dé ní sinú sí wá láǹfààní wọ́n torí wa wá láti lókèrè ni wọ́n ní prógámù pàtì